ayẹyẹ ọjọ́ ìbí náà ni àwọn èèyàn jàǹkànjàǹkàn ti péjú pésẹ̀ sílùú Ìwó láì yọ mínísítà fétò ìbáraẹnisọ̀rọ̀ àti gómìnà Rauf Arẹ́gbẹ́ṣọlá sílẹ̀ láti wá dáwọ́ dùnú pẹ̀lú Olúwo tilẹ̀ Ìwó ọba Abdulrasheed Adéwálé Àkànbí tó ń pé 50 ọdún lókè èèpẹ̀. Orí adé pàtàkì níbi ayẹyẹ náà Etunupe Alhaji Yahaya Abubakar ní ó yẹ káwọn ọmọ orílẹ̀-èdè yìí ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀ láìsí ìjà ohun ìta láti lè ṣe ohun tó tọ́ kí orílẹ̀-èdè yìí lè gòkè àgbà. Ó ṣàpèjúwe Olúwo gẹ́gẹ́ bí akíkanjú orí adé lórílẹ̀-èdè yìí tí ìdàgbàsókè ohun ìlọsíwájú àwọn èèyàn mú lọ́kùnkúndùn tó sì ń fa àwọn èèyàn ilẹ̀ yòókù mọ́ra láti lè gbé ìlú rẹ̀ ga. Torí ẹ̀ nìyẹn gbọ́dọ̀ wà ní ìṣọ̀kan ká fi ṣe ìlú yìí. Àwọn tó wà níbi ayẹyẹ náà ní èyí tí a ti rí aṣojú olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ló fi ọ̀rọ̀ wọn kín ìpè fún ìṣọ̀kan tí aláṣẹ Muhammadu Buhari ń pè fún, èyí tó ti tẹnumọ́ pé ìṣèjọba òun ò ní fààyè gba ohunkóhun tó lè pín orílẹ̀-èdè yìí. ká restructure country kí gbogbo wọn lè ní ká lè rọ́nà ìgbà lọ. ìyẹn gan ló lè mú ìlọsíwájú tá à ń béèrè látijọ́ ní Nàìjíríà wá. ká wà lóṣù sọ̀wọ̀ kí orílẹ̀-èdè wa kó lè wà níṣọ̀kan. Lára àwọn ètò ọlọ́kan òjọ̀kan tó wáyé níbi ayẹyẹ náà ni ìfilọ́lẹ̀ àkójọpọ̀ ìwé kan tí wọ́n pe àkọlé rẹ̀ ní Ìwó Odídẹrẹ́ tí olóyè Fọláṣadé Tinubu Òjó ṣíde rẹ̀. wọ́n ṣe ohun gbéyà 6 lẹ́nu ìgbà tí wọ́n débẹ̀ gẹ́gẹ́ bí ọba. mo mọ̀ wípé ọba kò sírú ẹ̀ àtúnni nínú tẹ̀lú wa. Nígbà tó ń ṣàpèjúwe ìrìn àjò 50 ọdún rẹ̀ gẹ́gẹ́ bí èyí tó kún fún ọpẹ́ fọlọ́run, ọlọ́jọ́ ìbí náà ní ṣíṣe iṣẹ́ sin ará ìlú àti ìgbáyégbádùn wọn ní ohun tó jẹ òun lógún jùlọ. So gbogbo ohun tá a gbọ́dọ̀ máa dúró fún ni láti jẹ́ kó gòkè. Ìmọ̀tara ẹni nìkan ó gbọ́dọ̀ kúrò lára àwọn aṣíwájú, ṣùgbọ́n lẹ́nìí àti fi ń lélẹ̀ wípé aṣíwájú ó gbọ́dọ̀ jẹ́ ẹrú. Ọjọ́ 9 oṣù kọkànlá ọdún 2015 ni wọ́n fi ọba Abdulrasheed Adéwálé Àkànbí jẹ Olúwo tilẹ̀ Ìwó 16 láti ìdílé ọlọ́ba Gbààsẹ̀ ní agboolé Màláàsán. Láti Ìwó, Tọ́pẹ́ Àlàbí ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ NTA.